bẹ́ẹ̀yàn bá tí tó nǹkan ṣe èyàn ṣe bó bá lérò pé ó tó ṣe ọ̀rọ̀ tútù ó tó fẹ́ni tó bá ràn ní lọ́wọ́ ẹ̀ ń sọ ń dúró fún ọ akọ́ṣẹ́ ló ṣe o ilé sọ ń dúró èèyàn kọjá kí n lè sọ pé kéèyàn kan wá sọ ń dúró mi wọ́n fẹ́ ra nǹkan lọ́wọ́ yín àmọ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ tẹ́ bá ń wó ní dúró kò possible o mi ò expect kẹ́nìkan kó sọ ń dúró fún mi ẹ̀ tí ó bá wá sọ ń dúró fún mi ẹ̀ mọ̀ wípé ọ̀gbẹ́ni Awikonko yìí àkọ́kọ́ kò lè sálọ kò síbi tí ó sálọ olóòkọ ni. Awikonko wọ́n máa já ìràwọ̀ fọ́ní tí ń ka ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà ẹ já jọ wo fídíò yìí náà gbogbo wa la mọ̀ bàbá Awikonko ọdún ni wọn kì í ṣàìmọ̀ fólóko lórí ọ̀rọ̀ yìí pé fọ́ní tí ń ka ó gba ló ń kà kò gba ló ń kà òun fẹ́ dá ká padà òun ò lè san owó yẹn gẹ́gẹ́ bí agirímẹ́ǹtì gbàgbós bó ṣe ń jáde tó ń ṣe fídíò ní gbogbo ìgbà Awikonko wọ́n mà ti jáde wọ́n já ìràwọ̀ fọ́ní tí ń ka o ẹni kí ni mo fi sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà wá wo fídíò yìí náà mo yìí ń padà bọ̀ ó yá. ọ̀gbẹ́ni try díẹ̀ ṣùgbọ́n ká ní báwọn Ibrahim Chatta ṣe ń ṣe nu wọn ní pawó bóyá lines tán fún ni ò dáa tó ni àbẹ́ ń tọ́kọ script ni ò good ní screenplay tàbí ká sọ wípé ọ̀gbẹ́ni gbìyànjú ṣáájú ọbẹ̀ ó kópa tiẹ̀ sinimá rí ọ̀tá ni ìyá lọ sinimá ká bá wò ó ẹ̀ ńlẹ́wọ̀ ẹ̀yin alára wa bí àṣẹ ni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ fọ́nrán kan mo bá pàdé fọ́nrán ọ̀hún kò ṣeé wò láwò mójú kú ò toró ní gbólóhùn tọrọ mọ́ orí fọ́nì tí ò ti ń kè níbi tó ti ń ṣe propaganda pé ẹnìkan so onídùúró fóun láti ra mọ́tò òun ọ̀wá rówó san káyìn èèyàn lù kẹwàá bò ń sanwó mọ́tò tó ń gbà láwọn ìtọ́gbà ní installment wọn àtọ́nítọ̀hún wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ò mọ̀ àti dáadáa kọ̀rọ̀rùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró ọkùnrin tí ó sun rárá fọkùnrin ẹgbẹ́ yóò ṣàkọsẹ́ o ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu wọ́n jagun ẹnu díẹ̀ wọ́n jòun pẹ̀rẹ̀tẹ̀ díẹ̀ but unfortunately Gbàdámọ́sí wọ́n lùlù àbòsí wọn mọ̀ wípé áìbùkí tí ó do ohun yìí sọ̀bọ̀ lọ́kàn wọn lọ́dọ̀ wọn lójú wọn pákéjì ẹ̀ ṣùgbọ́n àwa tí wọ́n pákéjì ẹ̀ fún wa ní ìrílélẹ̀ ìyá àjẹ́. àkọ́kọ́ arákùnrin ọ̀hún sọ̀rọ̀ bí ẹni pọ́sẹ̀ǹdì voice note sí fọ́nì tí ń kà bó oore ṣe é dibi gbàrànmí ṣe é dẹlẹ́rù ajínigbé ṣe é dọ̀kọ ẹni. ó ti wá ràn ọ́ lọ́wọ́ tó ń rẹ̀ ẹrù ẹlẹ́rù tó ń wọ́fà tó ń dání. wọ́n ti jọ ládéhùn iye tó ọmọ san lóṣooṣù. ọ̀ wá lówó òòtún lọ́rọ̀ rí lẹ́nu fọ́nì tí ń kà ń sọ̀rọ̀ pé òun ò lówó náà nu tó mọ̀ pé òun ò ní lówó lọ́ọ̀ni ẹ̀gbọ́n sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ẹni tí wọ́n ta mọ́tò àwìn fún ni wọ́n ń sọ bẹ́ẹ̀ baba ńlá arọ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ fún dílà tó gba mọ́tò láwìn lọ́wọ́ ẹ̀ tó gba mọ́tò installment lọ́wọ́ ẹ̀ àdéhùn làdéhùn ń jẹ́ náà kí lọ́kàn dílà pẹ̀lú pé ẹ ò mọ̀ pé ò ní lówó lọ́wọ́ ìwọ ló ti ṣàdéhùn pé iye báyìí lọ́mọ rí lóṣooṣù. so àkọ́kọ́ fọ́nì tí ń kà ní ìdí owó yes ìdí inú tó fi jẹ́ kẹ́ mọ̀ wípé àwìn ló ń gba mọ́tò ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ dúnkùkù lajà bọ́yá ẹ̀rọ wípé nìkan tírẹ́tì ẹ̀ wà sáré kówó kalẹ̀ ó dé stage kan ara kan òun gangan wọ́n láwọn eléyìí náà tiẹ̀ á fóun lówó akúkú sọ́nà àwọn eléyìí ò fóun lówó ẹlẹ́ni lọ́dọ̀ àwọn eléyìí àwọn tó òṣìṣẹ́ sílápò lọ́dọ̀ àwọn eléyìí ó mọ̀ wípé jókà tó ọmọ ń lò òjé tó ọmọ ń yọ ète tó ọmọ ń lò ọgbọ́n tí ò tó nǹkan tó ọmọ ń pín yẹlẹyẹlẹ ó mọ̀ pé tán bá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n tán sọ̀rọ̀ nípa ìmọ̀ tán sọ̀rọ̀ nípa òye ìran káàárọ̀ òjíire ní jẹ́ bẹ́ẹ̀ ọgbọ́n ọmọ Yorùbá nu ọmọ adarí ń rò tó nǹkan lóòótọ́ ọgbọ́n wa lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ìdí ìkàlọ́gbà lọ gbọ́n táì sọ ọmọlàkejì ń jàǹbá èyí táì dìtẹ̀ ọmọlàkejì èyí táì bá tọ́ ọmọlàkejì jẹ́ lẹ́yìn láì ní mọ̀ tó sì jẹ́ pé bí bá ń bọ̀ tẹ̀rítọ̀yàyà láì kí tààtùmọ̀ pẹ̀lú rẹ̀ ò sí bọ́ bá pẹ̀yìn dà tán táwa àtẹ́bù ọ̀rọ̀ ẹ̀ ní sísẹ̀ ń tẹ̀lé lábala tá a ṣì láwẹ́láwẹ́ bí aṣọ àlùbọ́sà. so mo á rò pé irú erémọdé èwo lọ̀gbẹ́ni ṣe yìí àwọn mọ́tò rà wọ́n ìfipá leko bẹ́ẹ̀yàn ọ̀bá tí ì tó nǹkan ṣe èyàn ṣe bọ́ bá lérò pé ó tó ṣe ọ̀rọ̀ tútù ó tó fẹ́ni tó bá ràn ní lọ́wọ́ ẹ̀ ń so ń dúró fún ọ akọ́ṣẹ́ ló ṣe o lè so ń dúró èèyàn kọjá kí n lè sọ pé kéèyàn kan wá so ń dúró mi wá fẹ́ ra nǹkan lọ́wọ́ yín àmọ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ yín tẹ́ bá ń wó ní dúró kò possible o mi ò expect kẹ́nìkan kó so ń dúró fún mi ẹni tí ọba wá so ń dúró fún mi ẹ mọ̀ wípé ọ̀gbẹ́ni Awikonko yìí àkọ́kọ́ kò lè sá lọ kò síbi tí ó sá lọ olóòkọ ni ẹlẹ́ẹ̀kejì èèyàn ní máa sòótọ́ bí irú eléyìí kó wá dẹ̀yìn kó pajúdà sí ni rárá o n ò ṣe rí kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láéláé. mọ̀ pé ti bá pàdé ṣùgbọ́n gbólóhùn tèmi ní yọ yàtọ̀ díẹ̀. fọ́nì tí n ka ti ń sọ láti ẹjọ́ ẹ pé òun ò lówó lọ́wọ́ n ti ń tà ti tán ni. because òye tí ò yí òun ni pé ibi tó yẹ kó fi sùn n ló ti fi bóyì. àwọn èèyàn wo ni wọ́n fẹ́ràn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn èèyàn wo ni ń fún ọ lówó àwọn èèyàn wo ni ń worship àwọn èèyàn wo ni ń pín ọmọ yìí dá pọ̀ ọmọ yìí mètò ṣe ọmọ yìí mọ̀rọ̀ sọ àwọn tó mọ̀ látọ̀dọ̀ Oriyomi lọ́pọ̀ jù nù wọn. bóyá kò yí ọ ká láyé ọ sórí ẹnikẹ́ni tó bá ti ṣàtọ́kùn èèyàn gòkè ọ̀la bí èèyàn bá bojú ẹ̀yìn sí bí ìgbà tí èèyàn gé ìka ti ń fún lóúnjẹ jẹ ni bóyá lẹ́ẹ̀kan bóyá lẹ́ẹ̀mejì bóyá lẹ́ẹ̀mẹ́ta Oriyomi ti ró rere kan ọ rí ó ti kó ọ̀rẹ́ sórí ẹ̀mí rí ó ti bá sòrò lọ sọ́dọ̀ ẹ̀ tó ti bọ́ ọ̀yanjú ẹ̀ ó mọ̀ ọ́ lórí TikTok pé ọmọ yìí dájú TikTok ibi tó wà ẹ lọ wọ́n bọ̀ lórí rédíò wọ́n cover ẹ̀ wọ́n ta ọ́ wọ́n popularize ẹ̀
ó wá ní pẹ́pẹ́sẹ́ o ó kù bí ó kù sí o àwọ̀sùn ló ń ṣe káàkiri o ó wá lélo náà ń gbalé ó sẹ́ẹ̀lì owó ilé sí ọ ó wá padà ó wá bẹ̀rẹ̀ sí ní gé Oríyọmí ọ̀hún jẹ ó ń gbaṣọ lára ẹ̀ níta gbangba ó ń fa aya bẹ́ẹ̀ ló ń fa àmbíṣàn rẹ̀ ya lójú gbogbo ọmọ adarí oorun àwọn tí wọ́n sì mọ́ látọ̀dọ̀ rẹ̀ wọ́n ti rí ọ nírì àfibùsọ lóore ọmọ yóò ṣe gbẹ́ lẹ́yìn ìwọ̀nba tí Oríyọmí gbẹ́ yìí Oríyọmí náà ló padà fi gé jẹ o ẹ mọ̀ jà gbẹ́ ní mi mọ́. Ó ga ọ kí ó tó di pé mo sọ ohunkóhun fáǹfààní ẹ̀yin tí ẹ ò mọ bí Funny Thinker bó ṣe ra ọkọ̀ tí ó rà ní lónù bó ṣe ra ọkọ̀ tó rà ní lónù fẹ́yìn tẹ́ ẹ̀ rí fídíò yẹn ní ọjọ́ tó gbé ọkọ̀ yẹn dé òun àti gàrántù ẹ̀ òun lélẹ̀ ẹ wá lọ wò ná mò ń bọ̀. ẹ̀yin alára wa ní lóko lódò lẹ́yìn òdì ẹ kú àtìlẹ́yìn wa gbogbo gbà ó ẹ kú ìfọmọnìyàn sí àbúrò ayé òní dé báyẹn ní ìbànújẹ́ ló gbà ọkọ̀ yìí ó ní mọ́lọ́rẹ̀ tọrọ ara mi bọ̀ ẹni tí wọ́n sì gbà láwìn rẹ̀ náà rẹ̀ ẹni tí wọ́n ṣe atọ́nà bí àtẹ̀rí gbà rẹ̀ kí tó túmọ̀ sí wípé san díẹ̀ ni so àmọ́ ìdẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan àbí $1 million kan lè mọ̀ san lóṣooṣù lẹ́yìn $1 million ní mọ̀ san every month ìní àti ilẹ̀ láti jọ mọ́ ẹsẹ́ ẹ fẹ́ ẹ̀kọ́ ikú àjọkú ni àwọn ẹwà àjọgbà èmi yìí láàjọ ọmọ ẹsẹ so mo ti lọ rèé tọrọ gbọgbẹ sí ọkọ̀ ìyá lára wa $1 million every month ẹ dákun ọwọ́ àdọ̀wọ́ yín ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ Ọlọ́run ẹ̀yin dára fẹ́ kójú ó tì mí save account ó bá ti dé every month ẹ dákun ẹ bá yẹn mọ̀ ṣe save account save account ní ẹ̀yà lára rẹ̀ tí ẹ̀jẹ̀ pàtó ẹ̀yìn tì dẹ̀ save account ní ẹ̀yà lára rẹ̀ dákun ìgbà àkọ́kọ́ sọ pé congratulations to me ṣùgbọ́n ìdí òsì ìdíje ìyẹ̀tẹ̀ fúlì àkàsọ part payment ni àti ìsanwó pé so gbòòrò jẹ́ nìyẹn gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ $1 million ni màá mọ̀ san every month tí màá fi máa sáfíìsì déètì yẹn every month for $1 million ẹ dákun ojú òní tí ẹ mọ̀jẹ̀ wọ́n kọlù mi out ẹ mọ̀jẹ̀ wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ mi o kọ̀sẹ́ntì ọmọ ẹ̀gbọ́n ọkọ̀ eléyìí tí wọ́n gbàdúrà pé bóyá kí wọ́n gbà lọ́wọ́ ẹ dákun bí báyìí ti rówó san ní oṣù ẹyọ kan báyìí wọ́n gbọ́kọ̀ wọn padà ní àwọn tí wọ́n bá wa ṣe oúnjẹ ṣùgbọ́n ìjẹ́ nìyẹn ní alára wa ẹ̀sìn kò ní bàjẹ́ àbúrò ayé òyìnbó báyẹn ní ìbànújẹ́ ló gbà tó bá ti ọ̀sẹ̀ nílì on the 31st 30 gan mo fẹ́ mọ̀ ṣẹ́ on the 30th of every month so tó bá ti di on the 30 ẹ dákun ẹ̀yà lára wa same account ẹ sáà ti dá account yẹn mọ̀ same account tẹ́ ẹ máa bá ní ṣe é sí èyí tẹ́ ẹ ṣe ti owó ní ọjọ́ sísí same account yẹn náà ní ẹjọ́ ẹ ní dáàmú níbo mi ìta fẹ́ sá lọ ọ̀dọ̀ yìí náà ni ẹni fòrò ẹni ìbànújẹ́ ló gbà ẹ́ dàpọ̀ so ẹni ó bá sì wù kó kíá náà congratulations ní comment section kò ní bàjẹ́ so same account every month unfairly on the 30 mo ti gbọ́dọ̀ fún $1 million lọ́dọ̀ wọn àìjẹ́bẹ̀ wọn ó gbọ́kọ̀ ẹ ṣe gẹ́gẹ́ sábà fi ṣètò. ẹ̀mí ònà àmì jáàmù Ọlọ́run ní jẹ́ dẹ́kun sí agbára Ọlọ́run ẹ̀mí yín tó san ilé ló máa san yòókù agbára Ọlọ́run ẹjọ ẹ wá má jẹ́ kí n regret ẹjọ nítorí Ọlọ́run ẹjọ ẹ má jẹ́ regret ẹjọ nítorí Ọlọ́run. ẹ ṣe gan orúkọ God bless you sir. tó ẹ ṣeun gbogbo àtàlejò wo fídíò yìí ọ̀rọ̀ Funny Thinker nìyẹn o gbogbo alágbọ́ ohun tí bàbá Awikonko tí wọ́n sọ nípa Funny Thinker àkọ́kọ́ ẹ jẹ́ kí n mú láti bíbà yìí ná ẹ̀yin alára wa kí ló dé tí ẹ dá Funny Thinker dá ọ̀rọ̀ ló ń kà yìí ẹ gbọ́ bó ṣe sọ pé àjọ máa sán ni o pé ikú àjọ kú ni o àwọn ẹwà àjọ gbà ni o ó ti dà sí yín lọ́rùn kí ló lè tẹ́wá dáadáa tó fi di pé ó ṣe fọ́nrán kìíní ó ṣe fọ́nrán kejì ó ṣe fọ́nrán kẹta lórí pé òun yóò padà dá ọkọ̀ padà ní pé wọ́n ti fẹ́ gbẹ̀mí òun pé tóun bá sì ti dá ọkọ̀ padà òun yóò fi ìlú Ìbàdàn sílẹ̀ fọ́nrán tó wá ṣe last ni pé fún ẹ̀yin tẹ́ báyìí tí ẹ lọ́wọ́ lórí kan lórí Jesus TV ó ní pé òun ti gbé ọkọ̀ lọ o ṣùgbọ́n wọn ò gba ọkọ̀ lọ́wọ́ òun bẹ́ẹ̀ sì ni wọn ò dáwọ́ òun padà pé ṣé ilé ẹjọ́ kọ́ ni yóò bá wọn yanjú ẹ̀ sọ àìtí mọ fọ́nrán eléyìí tí yóò tún jáde ohun tí ó máa bá dé sísìn fíìmù ni ẹ jẹ́ ká ṣe máa wò níṣó tó gẹ́gẹ́ bí ohun tí bàbá Awikonko náà wá sọ wọ́n ní Funny Thinker ó ti fi ojú olóore ó ti fi gbolẹ̀ pé àkàbà téèyàn bá gùn lọ sókè èèyàn kì í ṣe pé ó ti fi ojú olóore ó ti fi gbolẹ̀ pé ẹni bí ni àwọn aláàánú wọn ti jìnnà sí ẹ gbọ́ bó lẹ́yìn ti rí i sí lọ́dọ̀ yín lọ́hùn kí ni èrò ọkàn yín nípa Funny Thinker
àti ohun tí bàbá Awikonko tí wọ́n sọ yìí ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ bá mi share fídíò yìí, yóò dára fún wa, àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí Only Jesus TV. Ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ rí subscribe button, ẹ bá wa tẹ̀ ẹ́, kò ní gbà kankan lọ wa, kì í ṣèyàn ní jàǹbá o. Bákan náà ẹ ó máa gbé notification bell wá, ẹ tẹ̀ ẹ́, yóò máa ta wá lólobó tá a bá ti ní fídíò tuntun fún wa. Ẹ ṣeun, láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.